níṣe ni ìròyìn náà ló ń jà ràìnràìn kiri tó sì jẹ́ pé níṣe ni wọ́n ti ń fà á mọ́ra wọn lọ́wọ́ pàápàá lórí ẹ̀rọ ayélujára nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí oko orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe ní bàbá náà ó lọ kó àwọn òbítíbitì Fúlàní wọlé láti orílẹ̀-èdè Chad wá sórílẹ̀-èdè Nàìjíríà nítorí ètò ìdìbò ọdún 2027 tó sì ní nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà ń bínú wọn nídìbò fóun ló fi lọ kó àwọn Fúlàní rẹpẹtẹ wá láti orílẹ̀-èdè Chad. Bí ẹ̀yin bá ń tẹ̀lé ẹ̀rọ ayélujára dáadáa, láti ọjọ́ méjì sẹ́yìn ní ìròyìn náà ló ti ń jà kiri lórí ẹ̀rọ ayélujára, bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà ti ń pín kiri gidigidi nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà yóò sì ṣalábàápàdé ihun tí wọ́n ń gbé kiri náà. A rí i pé ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti wò ó tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ burúkú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí àṣírí ìròyìn náà, wọ́n ní àwọn Fúlàní tí wọ́n yóò lé ní mílíọ̀nù mẹ́rin 4 million Fulanis ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ kó wọlé láti orílẹ̀-èdè Chad wọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbáradì ètò ìdìbò ààrẹ tí kò tó ọdún méjì mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní nígbà tí wọ́n ń kó àwọn Fúlàní náà wọlé, ọkùnrin sójà ọmọ Ìgbò kan ó pa àwọn Fúlàní 300 Fulanis nínú àwọn tó kó wọlé náà. ọ̀rọ̀ yìí ni wọ́n sì ń gbé kiri, kódà wọ́n tó fi ibi tí ọkùnrin sójà tí wọ́n pè lọ́mọ Ìgbò náà tó ti ń sọ̀rọ̀ wípé lóòótọ́ lòun pa àwọn Fúlàní náà. Eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n fẹ́ gba ìròyìn yìí gbọ́, tó sì jẹ́ pé ọ̀pọ̀ wọn ló ń sọ̀rọ̀ burúkú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé báwo ni yóò ṣe lọ máa kó àwọn Fúlàní rẹpẹtẹ wọ Nàìjíríà nítorí ìdìbò, àti wípé bí ìdìbò bá wá lọ tán tí àwọn Fúlàní náà tọkọ̀ tí wọ́n padà sí ìlú wọn tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń jí àwọn èèyàn gbé tó sì tún fipá bá àwọn obìnrin sùn ní oko, wọn ní ìgbà náà ìníwọ̀n yóò wá máa pariwo pé àwọn Fúlàní ajínigbé wọ́n ti ń ṣe ọṣẹ́ kiri ní àárín ìlú. Ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣèwádìí gbogbo ìròyìn tó gbé kiri, a rí pé irọ́ gbudu ló wà ń bẹ̀ o. Kò sí òótọ́ nù ẹ̀ pé Tinubu kó àwọn Fúlàní kankan wọlé láti orílẹ̀-èdè Chad. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ìgbà kankan tí Tinubu lọ kó èèyàn mílíọ̀nù mẹ́rin. Kódà ìwádìí wá fìdí ẹ̀ múlẹ̀ pé béèyàn ò bá kó Fúlàní mílíọ̀nù mẹ́rin kúrò lórílẹ̀-èdè Chad, níṣe ni ìlú náà ni yóò fẹ́ gbẹ nítorí pé àwọn èrò tó pọ̀ níbẹ̀ tó wà níbẹ̀ náà ò fi bẹ́ẹ̀ pọ̀ kó tó wá di pé wọn yóò kó èèyàn mílíọ̀nù mẹ́rin wọlé. Àtúnfìdí ẹ̀ múlẹ̀ wípé fọ́nrán kan tí wọ́n ń gbé kiri tí wọ́n fi òkú ẹni tí sójà Ìgbò tán ló lòun pa àwọn Fúlàní náà hàn, àgbò pé ìlú Daboya tó wà ní orílẹ̀-èdè Ghana ni ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2023 ní 9th of June 2023 tí kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣẹlẹ̀. Kódà àfihàn ìṣẹ̀lẹ̀ náà orí ètò kan tó ń pè ní 2023 edition of the African Lion láti fi hàn. Ibẹ̀ sì làwọn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ìkiri ni wọ́n ti lọ gbé tí wọ́n fi sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣẹlẹ̀ àti pé Tinubu ni ló lọ kó àwọn Fúlàní náà wọlé.